Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́ tẹ̀ ń gbọ́ mi nínú ilé. Mo kí yín kó àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tí à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí gbogbo ayé ń lò bí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé, tí ẹ̀ka ẹ̀kọ́ ìjọ onítẹ̀bọmi ti Nàìjíríà tí wọ́n ń ṣe àmójútó rẹ̀. Orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí òun ni àtakò sí ìjọba Ọlọ́run. Àtakò sí ìjọba Ọlọ́run. A sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Mátíù orí 11 ẹsẹ̀ 7 sí 15 àti 20 sí 24. Mátíù orí 11 ẹsẹ̀ 7 sí 15 àti 20 sí 24. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àti àbúrò tẹ́ ń gbọ́ mi, tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó, ẹ gbé jáde, ẹ jẹ́ a jọjọ kà ká sì jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà látinú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé nígbà tí wọ́n sì lọ, Jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn ènìyàn ní ti Jọ́ọ̀nù pé, kí ni ẹ̀yin ń jáde lọ wò ní Júù? Ìfẹ́fẹ́ tí afẹ́fẹ́ ń fẹ́, tí afẹ́fẹ́ ń mì. Àní kí lẹ̀ ń jáde lọ wò? Ọkùnrin tí a wọ̀ ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́? Wò ó, àwọn ẹni tí ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ń bẹ láàfin ọba. Àní kí lẹ̀ ń jáde lọ ṣe láti wo wòlíì? Lóòótọ́ ni mo wí fún yín, ó sì ju wòlíì lọ. Nítorí èyí yìí ni ẹni tí a kọ̀wé nítorí rẹ̀ pé, wò ó, mo rán oníṣẹ́ mi síwájú rẹ, ẹni tí yóò tún ọ̀nà rẹ ṣe níwájú rẹ. Lóòótọ́ ni mo wí fún yín, nínú àwọn tá a bí nínú obìnrin, kò sí ẹni tí ó ti dìde ju Jòhánù Bámtíìsì lọ. Ṣùgbọ́n ẹni ó kéré jùlọ nínú ìjọba ọ̀run ó pọ̀ jù ú lọ. Láti ìgbà ọjọ́ Jòhánù Bámtíìsì títí ó fi di sísìnyí, ìjọba ọ̀run ti di àfagbára wọ̀. Àwọn alágbára ń sì ń fipá gbà á. Nítorí gbogbo àwọn wòlíì àti òfin ni ó wí tẹ́lẹ̀ kí Jòhánù kó tó dé. Bí ẹ̀yin ó bá gbà á, èyí ni Èlíjà tí ń bọ̀ wá. Ẹni ó bá ní etí kí ó gbọ́. Ẹsẹ̀ 20. Nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí bá àwọn ìlú wọ̀nnì wí, níbi tí a gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára rẹ̀, nítorí tí wọn kò ronúpìwàdà. Ègbé ni fún ìwọ Kórásínì! Ègbé ni fún ìwọ Bẹ́tsáídà! Ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín ní Tírè òun Sídónì, wọn bá ti ronúpìwàdà láíláí nínú aṣọ ọ̀fọ̀ àti ní eérú. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún Tírè pẹ̀lú Sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún ẹ̀yin lọ. Àti ìwọ Kápánámù, a ó ha gbé ọ sókè ọ̀run, a ó rí ọ sílẹ̀ sí ipòkú. Nítorí ìbá ṣe pé a ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú rẹ ní Sódómù, ohun ìbá wà títí di òní. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún ilẹ̀ Sódómù ní ọjọ́ ìdájọ́ ju ìwọ lọ. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nìgbàgbé, òun lẹsẹ̀ 20. Orin Dáfídì, Mátíù orí 11. Mátíù orí 11 ẹsẹ̀ 20 yẹn, òun ni ẹsẹ̀ láti rántí wa. Èyí tó tún wí báyìí lẹ́ẹ̀mejì sí pé, nígbà náà ni Jésù bẹ̀rẹ̀ sí bá àwọn ìlú wọ̀nnì wí, níbi tí ó gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ sí agbára, nítorí wọn kò ronúpìwàdà. Nígbà náà ni Jésù bẹ̀rẹ̀ sí bá àwọn ìlú wọ̀nnì wí, níbi tí ó gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ sí agbára, torí wọn ò ronúpìwàdà.
àdúrà mi ni pé ẹ̀mí ìrònúpìwàdà tòótọ́ Olúwa ó gbé wọ ẹnìkọ̀ọ̀kan wa. Lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé, mo kí wa kú àbọ̀ fún àkókò mìíràn láti jọ kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà mi ni pé ẹ ó di alábùkún fún ní orúkọ Jésù nínú ẹ̀kọ́ yìí. Àmín. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbàgbé wípé ẹ̀sìn ọ̀rọ̀ wa fún oṣù kejì yìí, 2,400 ọdún àtẹyọ 5 yìí, òun ni ìgbé ayé nínú ìjọba Ọlọ́run. Ìgbé ayé nínú ìjọba Ọlọ́run. Tẹ́ ẹ bá sì gbàgbé lọ́sẹ̀ tó kọjá, akẹ́kọ̀ọ́ nípa ìtumọ̀ ìjọba Ọlọ́run. A sọ fún wa kí ni ìjọba Ọlọ́run túmọ̀ sí. A jẹ́ kó yé wa pé ìjọba Ọlọ́run túmọ̀ sí ìṣàkóso Ọlọ́run, ìdarí Ọlọ́run nínú ayé ẹnìkan, ìṣàkóso Ọlọ́run nínú ayé àwọn ènìyàn rẹ̀, ìṣàkóso Ọlọ́run nínú àwùjọ, ìṣàkóso Ọlọ́run ní gbogbo ayé. Nínú ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó sì tó kọjá lọ, Jésù Kristi Olúwa wa ó kọ́ wa àwọn ọmọlẹ́yìn rẹ̀ báwo ló ṣe yẹ wọn máa gbàdúrà, bó ló ṣe tọ́ láti gbàdúrà, bó ni ò ṣe tọ́ láti gbàdúrà, bó ló ṣe ìtẹ́wọ́gbà láti gbàdúrà, bó ni ò ṣe ìtẹ́wọ́gbà láti gbàdúrà. Gbogbo wọn wọ̀nyí la yànnàná nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ tó kọjá lọ tẹ́ ẹ bá gbàgbé. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí àfojúsùn ẹ̀kọ́ wa ó dá lérí àbájáde sísàtakò ìjọba Ọlọ́run. Tẹ́ ẹ bá sì gbàgbé nínú àwọn ẹsẹ̀ tí mo kà kàn yìí ní ìsìn nínú Bíbélì, ẹ rí wípé àwọn ìlú Kórásìnì, àwọn ìlú Bẹ́sáídà, àwọn ìlú Kápánáímù, àbájáde pé wọ́n tako ọ̀rọ̀ Ọlọ́run kò dáa. Nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí a lọ wo kí ni àbájáde títako ọ̀rọ̀ Ọlọ́run. A sì pín ẹ̀kọ́ náà sí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, a pín sí ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ a pè é ní ìgbéléwọ̀n Jésù nípa wòlíì kan. Ìgbélé orí òṣùwọ̀n Jésù nípa wòlíì kan. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 7 sí 10 ìwé tá a kà tán. Mátíù orí 11 ẹsẹ̀ 1 sí 7. Ibẹ̀ la ti ṣe ìgbéléwọ̀n wòlíì kan. Wòlíì tá a sì ṣègbéléwọ̀n rẹ̀ ńbẹ̀ òun náà ni Jòhánù onírìbọmi. Tẹ́ ẹ bá sì gbàgbé, Jòhánù onírìbọmi yìí lákòókò tí Jésù ń gbé léwọ̀n yìí, ó ti wà lọ́gbà ẹ̀wọ̀n. Torí kíni? Torí kó sòótọ́ fáwọn alágbára. Torí kíni? Torí pé ó jẹ́ kí Hẹ́rọ́dù Áńtípà kó mọ̀ wípé ìgbéyàwó panṣágà lòun ṣe pẹ̀lú Hẹ́ròdíà. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Lúùkù orí 3 ẹsẹ̀ 19 sí 20. Abalájọ táwọn olórin kan fi kọrin pé òtítọ́ òtítọ́ korò, òtítọ́ òtítọ́ le, òtítọ́ ń bani lẹ́rù, òtítọ́ ń pani, òtítọ́ ń fojú ẹni rí mọ́ bó láyé. Òtítọ́ le. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí Jòhánù sọ fún Hẹ́rọ́dù Áńtípà, òun ló mú kó jù sí ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n bó ṣe wà ní ọgbà ẹ̀wọ̀n yẹn, ó ń gbọ́ròyìn, Jòhánù onírìbọmi ń gbọ́ròyìn àwọn nǹkan tí Jésù ń ṣe. Àwọn ìròyìn yìí ń détí gbọ́ rẹ̀. Ó wá máa bẹ̀rẹ̀ sí ronú pé tọ̀, ṣé Jésù yìí náà ni ẹni tí ń bọ̀ ní tòótọ́ àbẹ́lòmíì ni? Ìdí nìyí tó fi rán àwọn akọ̀ rẹ̀ díẹ̀ wípé ẹ bá ń lọ ọ̀dọ̀ ọkùnrin tí ń gbúrò rẹ̀ yìí, ẹ bi léèrè pé sóun lẹni náà tá ń retí àbí ká máa retí ẹlòmíì. Àkọsílẹ̀ yìí wà ní orí 11 ẹsẹ̀ 3 àkọ́kọ́. Ṣùgbọ́n àwọn èèyàn wá sọ́dọ̀ Jésù, wọ́n sì jíṣẹ́ Jòhánù fún wọn. Jésù sì fayọ̀ gbà wọ́n, ó sì dá wọn lóhùn béèrè tí wọ́n mú wá. Lẹ́yìn tí Jésù wá dá wọn lóhùn béèrè tí wọ́n mú wá, kí ló wá ṣẹlẹ̀? ń tó ṣẹlẹ̀ gan-an làfojúsùn ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí. Lẹ́yìn tí Jésù dáhùn béèrè àwọn oníṣẹ́ Jòhánù tán tí wọ́n lọ, Jésù wá dojúkọ ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n yí ká.
ọwọ́ á béèrè ìbéèrè gbáǹkọ́gbì kan lọ́wọ́ wọn. kìí ṣe ẹ̀kan ló béèrè ìbéèrè, ó béèrè ìbéèrè ń jẹ méjì ẹ̀mẹ́ta lọ. ó béèrè ìbéèrè nínú orí 11 ìwé Mátíù tá a ti ń kẹ́kọ̀ọ́, nínú ẹsẹ̀ 7 ó béèrè ìbéèrè, nínú ẹsẹ̀ 8 ó béèrè ìbéèrè, nínú ẹsẹ̀ 9 ó béèrè ìbéèrè. kí sì ni ìbéèrè náà? ìbéèrè náà ni, kí lẹ̀ ń jáde lọ wò ní Jùnà? kí lẹ̀ ń jáde lọ wò ní Jùnà? ó sì ṣe pàtàkì ká rán wa létí pé kó tó di wípé Hẹ́rọ́dù Àǹtípà ó sọ Jòhánù sínú ọgbà ẹ̀wọ̀n, sínú túbú, inú aginjù ni Jòhánù ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀, tí ogunlọ́gọ̀ àwọn èèyàn ń wọ́ kẹ̀tí lọ bá láginjù, tí ẹ ń kú òǹgbòrò Jerúsálẹ́mù, tí ẹ ń lọ bá láginjù. ìwàásù ronúpìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ní ń wà. àwọn èèyàn sì ń ronúpìwàdà kóònú ẹ̀ṣẹ̀ wọn, wọ́n sì ń gba Ọlọ́run gbọ́, wọ́n sì ń yí padà. Jọ́ọ̀nù sì ń rì wọ́n bọmi, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tá a ní nínú ìwé Mátíù orí 3 ẹsẹ̀ 1 sí 6, kó tó di wípé Hẹ́rọ́dù Àǹtípà ó sọ sínú túbú. síbẹ̀ bí Jọ́ọ̀nù ti ń ṣe tó tẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ń rọ́ kẹ̀tíkẹ̀tí. àkọsílẹ̀ Mátíù orí 3 ẹsẹ̀ 7 sí 10 ó jẹ́ ó yé wa pé àwọn Farisí, àwọn Sadusí wọ́n ń takò, wọ́n ń ṣàtakò rẹ̀. ó yé wa nínú ìwé Mátíù orí 21 wípé látorí Mátíù orí 23 títí dé 27, àwọn àkọsílẹ̀ tó wà ńbẹ̀, ó yé wa wípé àwọn akọ̀wé àti àwọn Farisí, àwọn aṣáájú ìsìn Júù, ọkàn wọn yigbì, wọn ò gbàgbọ́. èyí fi hàn gbangba pé Jọ́ọ̀nù yìí òun ni Jésù ń tọ́ka sí, tí sì ń wí pé ta lẹ̀ ń lọ wò ní Júù? ọ̀rọ̀ Jọ́ọ̀nù ní ń sọ. Jọ́ọ̀nù lẹni náà tí ń bi án léèrè, ta lẹ̀ ń lọ wò ní Júù? nínú ìbéèrè tí Jésù wá ń bi wọ́n yìí, nínú ẹsẹ̀ 7 sí 9, ta lẹ̀ ń lọ wò ní Júù? ni Jésù wá ti yànnàná àwọn nǹkan pàtàkì òtítọ́ tí ó farahàn nínú ayé Jọ́ọ̀nù onírìbọmi. Jésù wá fi àwọn òtítọ́ kan hàn wá tí ò ṣeé fi sábẹ́ aṣọ, tó hàn gbangba nínú ìgbé ayé àti sọwọ́ ṣeṣẹ́ ìránṣẹ́ Jọ́ọ̀nù onírìbọmi. àkọ́kọ́ tí Jésù sì tọ́ka sí ni pé Jọ́ọ̀nù onírìbọmi kì í ṣe ìfẹ́fẹ́ táfẹ́fẹ́ ń mì kiri. nínú ẹsẹ̀ 7 ìwé tẹ́ḿbẹ́lì yín wà lọ́wọ́ yín, ẹ jẹ́ a jọ kà á. nígbà tí wọ́n sì lọ, Jésù bẹ̀rẹ̀ sí sọ fún àwọn èèyàn ní ti Jọ́ọ̀nù pé kí lẹ̀yin ń jọ jáde wò nínú jù? ìfẹ́fẹ́ tí afẹ́fẹ́ ń mì. àmì ìbéèrè ni, ìfẹ́fẹ́ tí afẹ́fẹ́ ń mì. ìdáhùn sí béèrè ni pé kì í ṣe fèéfèé. ìdí ni pé Jọ́ọ̀nù onírìbọmi kì í ṣe ìfẹ́fẹ́ táfẹ́fẹ́ fẹ́ kì í ṣẹni tí ò lè dúró níbì kan, kì í ṣaláì nípinnu, kì í ṣe fìfúléèlé táfẹ́fẹ́ ń gbá kiri sọ́tún gbá sósì, kì í ṣẹni orí ọba lọ. ó jẹ́ ẹni tó ní ìgboyà, ó jẹ́ ẹni tó ní ìpinnu ọkàn. Jọ́ọ̀nù onírìbọmi kì í ṣe ṣekúṣẹyẹ, kì í ṣàgàbàgebè. kókó òtítọ́ àkọ́kọ́ tí Jésù tó fẹ́ ká mọ̀ nínú ẹ̀kọ́ yìí nù. Jọ́ọ̀nù onírìbọmi kì í ṣe ṣekúṣẹyẹ, kì í ṣe fèéfèé táfẹ́fẹ́ gbá sọ́tún gbá sósì, kì í ṣe alágàbàgebè, kì í ṣe ẹni tí ò ní dúró, kò ṣe ẹni tí ò ní pinnu. ó kàn kejì tí Jésù fẹ́ ká mọ̀ nínú ẹ̀kọ́ yìí nípa Jọ́ọ̀nù onírìbọmi, ó ní pé Jọ́ọ̀nù onírìbọmi kì í ṣe òun wàásù wòyí tí ń sọ táwọn ayé fẹ́ gbọ́, kì í sọ lórí ìwòyí tí ń kọrin táyé fẹ́ gbọ́ àlùjó. Jọ́ọ̀nù onírìbọmi kò dàbí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn oníwàásù òde òní tó jẹ́ pé ìwàásù táyé fẹ́ gbọ́ là ń wà. ẹsẹ̀ 9 ló fi yẹn hàn wá gbangba. ó ní àní kílẹ̀ yìí ń jáde lọ wò? ọkùnrin tí ó wọ̀ ní aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́, wò ó àwọn ẹni tí ń wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́,
ààfin ọba wọn wà kìí ṣàgéjù. ìyún ni pé Jọ́ọ̀nù onírìbọmi kìí ṣe àwọn oníwàásù ẹni orí ẹ bá lọ, kìí ṣe àwọn oníwàásù àtẹnujẹ. Jọ́ọ̀nù onírìbọmi kìí ṣe oníwàásù tí ń sọ táyé fẹ́ gbọ́ torí àpò ara rẹ̀, torí àtijẹ àtimú rẹ̀. ìwàásù tí ń gúnni lọ́kàn bí ẹ̀gún ni Jọ́ọ̀nù onírìwàásù máa wà, Jọ́ọ̀nù onírìbọmi máa wà. ìwàásù tí mú ọkàn ẹni gbọgbẹ́ fún ìrònúpìwàdà ẹ̀ṣẹ̀ ẹni ni Jọ́ọ̀nù máa wà, kí àwọn èèyàn lè wá sínú ìjọba Ọlọ́run tó kù sí dẹ̀dẹ̀. kókó wàásù Jọ́ọ̀nù ní gbogbo ìgbà tí ń wà ó ní pé ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀, torí ìjọba ọ̀run sún métílé, torí ìjọba ọ̀run sún mọ́tòsí. nǹkan kejì tí Jésù jẹ́ á mọ̀ nípa Jọ́ọ̀nù ni. nǹkan kẹta tí Jésù jẹ́ á mọ̀ nípa Jọ́ọ̀nù lábala àkọ́kọ́ yìí ó ní pé Jọ́ọ̀nù onírìbọmi ó jẹ́ wòlíì ni Jọ́ọ̀nù, wòlíì tó ju wòlíì lọ. ẹsẹ̀ ìkẹsàn ìwé yẹn ló jẹ́ á rí bẹ́ẹ̀. ó ní àní kí ni ẹ̀yin ń jáde lọ ṣe láti wo wòlíì? Jésù wá nílò fún ọmọ wí fún yín, ó tún ju wòlíì lọ. Jọ́ọ̀nù onírìbọmi tẹ́ lọ ó ju wòlíì lọ. ẹnìkan wá béèrè pé kí ló mú Jọ́ọ̀nù onírìbọmi ju wòlíì lọ? ohun tó mú ju wòlíì lọ ni pé òun ní oore ọ̀fẹ́ kan tí gbogbo àwọn wòlíì yòókù nínú májẹ̀mú láéláé tó ṣáájú rẹ̀ tí wọn ò ní. kí sì lóore ọ̀fẹ́ náà? oore ọ̀fẹ́ náà ni pé ó ní oore ọ̀fẹ́ láti fi olùgbàlà aráyé hàn, oore ọ̀fẹ́ láti rí olùgbàlà aráyé. gbogbo àwọn wòlíì tó ṣáájú rẹ̀ ń sàsọtẹ́lẹ̀ nípa mẹsáyà tí ń bọ̀ ni, wọ́n ń sàsọtẹ́lẹ̀ nípa olùgbàlà tí ń bọ̀ ni. wọn ò rí. Jọ́ọ̀nù lóore ọ̀fẹ́ àti rí, Jọ́ọ̀nù lóore ọ̀fẹ́ àti hàn àti fi hàn ní ti pé ó kéde pé èyí ni Jésù náà, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. torí náà Jésù ní Jọ́ọ̀nù yìí wòlíì ni ṣùgbọ́n ju wòlíì lọ. ohun kan kẹrin tí Jésù jẹ́ ká mọ̀ nípa Jọ́ọ̀nù onírìbọmi tí a fi mú abala àkọ́kọ́ yìí wá sí ìdánudúró ó ní wípé Jésù jẹ́wọ́ pé Jọ́ọ̀nù yìí ni ó ń ṣẹ́ tá a ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ nínú ìwé Málákì wípé yóò ṣáájú Mèsáyà, pé yóò palẹ̀ àwọn èèyàn mọ́ fún Mèsáyà kí Mèsáyà tó dé. tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹwàá ìwé òun, Mátíù orí 11 ẹsẹ̀ ìkẹwàá, Jésù ní nítorí èyí yìí ni ẹni tí a kọ̀wé nítorí rẹ̀ pé wò ó, mo rán oníṣẹ́ kan ṣáájú rẹ, ẹni tí ó tún ọ̀nà rẹ ṣe síwájú rẹ. tẹ́ ẹ bá sì padà sẹ́yìn nínú ìwé Málákì orí 3 ẹsẹ̀ ìkíní ẹ bá ń bẹ̀ bẹ́ẹ̀. Málákì orí 3 ẹsẹ̀ ìkíní, ìwé mímọ́ ní kíyèsí èmi ó rán oníṣẹ́ mi, yóò sì tún ọ̀nà ṣe níwájú mi, àti Olúwa tí ẹ̀yin ń wá yóò sì dé ní òjijì sí tẹ́ḿpìlì rẹ̀. àní oníṣẹ́ májẹ̀mú náà tí inú yín dùn sí, kíyèsí ó ń bọ̀ wá ní Olúwa àwọn ọmọ ogun wí. èmi ó rán oníṣẹ́ mi, yóò tún ọ̀nà ṣe níwájú mi àti Olúwa. so ẹni tí ó tún ọ̀nà ṣe òun tí wòlíì Málákì sọ ń pa rẹ̀, òun ni Jọ́ọ̀nù onírìbọmi. so a rí àwọn òtítọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí, èyí tí Jésù sọ nípa Jọ́ọ̀nù onírìbọmi ní abala àkọ́kọ́ yìí. kò wá tí ì tán síbẹ̀, Jésù tún tẹ̀síwájú láti tún fi àwọn òtítọ́ míì hàn wá ní abala kejì ẹ̀kọ́ wa, èyí tá a pè ní irú ẹni tí Jòhánù onítẹ̀bọmi jẹ́. ní abala kejì yìí, ní àfikún mẹ́rẹ̀ẹ̀rin tá a ti sọ, Jésù wá tó sọ àwọn òtítọ́ mìíràn nípa Jòhánù irú ẹni tó jẹ́ nínú ẹsẹ̀ 11 sí 15 ìwé tá a kà fún wa lẹ́ẹ̀kan. ní àfikún àwọn ìṣe Jòhánù tá a ti mẹ́nubà mẹ́rẹ̀ẹ̀rin tá a ti mẹ́nubà lẹ́ẹ̀kan, Jésù tún wá sọ àwọn nǹkan wọ̀nyí ní abala kejì yìí nípa Jòhánù onírìbọmi. nǹkan àkọ́kọ́ tó sì sọ tó jẹ́ àfikún èyí tá a ti sọ tẹ́lẹ̀ ní abala kejì yìí ó ní pé Jòhánù
gbogbo ẹni tí a bí nínú obìnrin ṣáájú rẹ̀ lọ. Jésù ló wí bẹ́ẹ̀. Jọ́ọ̀nù ju gbogbo ẹni tí a bí nínú obìnrin ṣáájú rẹ̀ lọ. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 11 yẹn, ibẹ̀ ni Jésù ti sọ. Ó ní lóòótọ́ ni mo wí fún yín, nínú àwọn tá a bí nínú obìnrin kò sí ẹni tí ó tí ì dìde ju Jọ́ọ̀nù Bámitíìsì lọ, ṣùgbọ́n ẹni tó kéré jùlọ nínú ìjọba ọ̀run ó pọ̀ jù ú lọ. Kò sẹ́ni tó tí ì dìde tó, kò sẹ́ni tó tí ì ga tó ga jù lọ nínú gbogbo ẹni tá a bí nínú obìnrin. ṣùgbọ́n ẹni tí ó wá jẹ́ ẹni tó jẹ́ ìjọba ọ̀run, ẹni tó kéré jùlọ nínú ìjọba ọ̀run ó pọ̀ ju Jọ́ọ̀nù onírìbọmi lọ. Ẹnìkan wá béèrè pé ọ̀nà wo ló fi ga ju gbogbo àwọn tá a bí nínú obìnrin lọ? Ọ̀nà wo ni ẹni tó kéré jùlọ níjọba ọ̀run fi jù ú lọ? Ọ̀nà méjì ni. Abala àkọ́kọ́ tó fi ju gbogbo àwọn tó ṣáájú rẹ̀ lọ, tí ò sẹ́ni tó ga tó, ni mo ti kọ́kọ́ sọ lábala àkọ́kọ́ lẹ́ẹ̀kan, òun ló lóore ọ̀fẹ́. Gbogbo àwọn aṣáájú wòlíì wọ́n ń sọ tẹ́lẹ̀ nípa olùgbàlà aráyé tí ń bọ̀ ni, wọ́n ń sàsọtẹ́lẹ̀ nípa mẹ̀sáyà ni, wọn ò lóore ọ̀fẹ́ àti rí. Jọ́ọ̀nù lẹ́ni àkọ́kọ́ tó rí, tó sì fi hàn pé ó ní wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Ìtó fi ju gbogbo ẹni tá a bí nínú obìnrin lọ́nà. Kí wá ló mú? Kí ni àwọn tí ẹni ó kéré jù lọ́nà ìjọba ọ̀run fi ju Jọ́ọ̀nù onírìbọmi lọ? Ní tí ó fi jù ú lọ òun ni wípé Jọ́ọ̀nù onírìbọmi lóòótọ́ ló lóore ọ̀fẹ́ láti rí olùgbàlà aráyé yìí tí í ṣe Jésù Kristi, àti láti fi hàn wípé wóò òun nìyí ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ó lóore ọ̀fẹ́ àti ṣèyún, ṣùgbọ́n kò lóore ọ̀fẹ́ àti fojú rẹ̀ rí bó ṣe kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Kò lóore ọ̀fẹ́ àti fojú rẹ̀ rí ọ̀nà tí Jésù gbà, ìfara ẹni rúbọ tí Jésù ṣe láti kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Jọ́ọ̀nù onírìbọmi ò lóore ọ̀fẹ́ àti rí, kò lóore ọ̀fẹ́ àti rí. Eléyìí àbájáde ìfara ẹni rúbọ èyí tí Jésù fara rẹ̀ ṣe lórí igi àgbélébùú fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Òun ló sì sọ gbogbo wa dọmọ Ọlọ́run, èyí tí Jọ́ọ̀nù onírìbọmi ò lóore ọ̀fẹ́ rẹ̀. Eléyìí ló mú kẹ́ni tó kéré jùlọ nínú ìjọba ọ̀run kó ju Jòhánù onírìbọmi lọ. Lọ́nà kẹta, Jésù Olúwa wa ó tún sọ nǹkan kejì. Lọ́nà kejì, Jésù Olúwa wa tún sọ nǹkan míì èyí tí Jọ́ọ̀nù onírìbọmi jẹ́. Nínú ẹsẹ̀ 12, Jésù sọ mbẹ̀ wípé Jọ́ọ̀nù onírìbọmi kì í ṣe ọ̀ǹgà tí máa gbà wá láwọ̀, kì í ṣe ẹni tí ṣekú tí máa ṣẹyẹ. Jọ́ọ̀nù onírìbọmi kì ó yí padà bí ọ̀ǹgà kúrò nínú wàásù ìrònúpìwàdà tí ń wà pé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Jọ́ọ̀nù ẹni tó dúró lórí ẹsẹ̀ rẹ̀ ṣinṣin ní Jọ́ọ̀nù onírìbọmi, bó tiẹ̀ jẹ́ wípé Hẹ́rọ́dù Àńtípà ó jù sínú túbú nítorí òtítọ́. Bó tilẹ̀ jẹ́ wípé Hẹ́rọ́dù Àńtípà ó gé orí rẹ̀, síbẹ̀ Jọ́ọ̀nù dúró nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run títí tí ẹ̀mí rẹ̀ fi bọ́. Ìdí nìyí tí ẹsẹ̀ 12 ìwé Mátíù orí 11 tá a ti ń kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ 12 fi ní, láti ìgbà ọjọ́ Jòhánù Báptísì wá títí dìsinsìnyí ìjọba ọ̀run ti dàfagbá wọ̀, àwọn alágbára sì ń fi ipá gbà á. Ohun tí ẹsẹ̀ yẹn ń sọ fún wa ni wípé látayé Jòhánù ni a ti ń gbógun ti àwọn ẹni tó bá dúró ṣinṣin nínú ìfẹ́ Ọlọ́run. Látayé Jòhánù la ti ń gbógun tìjọba ọ̀run. Ara àgbógun tí Jòhánù dojúkọ ò ní àjù sínú túbú nítorí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, toró sòtítọ́ fún àwọn alágbára. Ara àgbógun ti yẹn ò ní pé a ní kí wọ́n lọ gbé orí rẹ̀ nínú túbú torí pé ọmọbìnrin Herodíà àlè Hẹ́rọ́dù Àńtípà ó béèrè fún orí rẹ̀ torí ìpójó.
ṣùgbọ́n Jọ́ọ̀nù dúró ṣinṣin nínú ìgbàgbọ́ rẹ̀ àti ìwàásù òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí sì ń fi hàn wípé ojúlówó ọmọ Ọlọ́run, ohun yòówù tó lè dé, ẹni tó jẹ́ ẹni ìjọba ọ̀run, ohun yòówù tó lè dé yóò di ìgbàgbọ́ rẹ̀ mú, yóò dúró ṣinṣin títí dé òpin. Ìdí sì nìyẹn tí ìwé máa fi ní ẹnikẹ́ni tó bá forí tì í títí dé òpin, òun là ó gbàlà. Ó wá ṣe pàtàkì síwájú sí láti pàkíyèsí wa sí ìlò ọ̀rọ̀ nínú ìwé Mátíù àti àwọn ìwé ìhìnrere yòókù. Nínú ìwé Mátíù, ohun tí a ń pè ní ìjọba ọ̀run, ìjọba ọ̀run, ìjọba ọ̀run, ìjọba ọ̀run, tẹ́ ẹ bá dé Máàkù, ẹ ní bá ìjọba ọ̀run ńbẹ̀, ìjọba Ọlọ́run lẹ́ẹ̀bà ńbẹ̀. Tẹ́ ẹ bá dé Lúùkù, ẹ ní bá ìjọba ọ̀run ńbẹ̀, ìjọba Ọlọ́run lẹ́ẹ̀bà ńbẹ̀. Tẹ́ ẹ bá tiẹ̀ wá dé Jọ́ọ̀nù, ẹ tiẹ̀ ní bá ìjọba ọ̀run, ẹ ní bá ìjọba Ọlọ́run, ìyà ìnípẹ̀kun lẹ́ẹ̀bà ńbẹ̀. Kí ló mú Mátíù tó jẹ́ pé ìjọba ọ̀run, ìjọba ọ̀run, ìjọba ọ̀run lòun ní èdè tó ń lò? Kí ló mú Máàkù àti Lúùkù máa lo èdè ìjọba Ọlọ́run? Ohun tó fà á, òun ni wípé òǹkọ̀wé Mátíù, àwọn onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi tí wọ́n jẹ́ ẹ̀yà Júù, àwọn lọ́kànlẹ̀ kọ̀wé rẹ̀ sí. Ọ̀kan nínú ṣe àwọn onígbàgbọ́ tí wọ́n sì jẹ́ ẹ̀yà Júù ni pé gẹ́gẹ́ bí ẹ̀yà wọn àti gẹ́gẹ́ bí ẹ̀sìn wọn, kí wọ́n tiẹ̀ tó gba Jésù lólúwa àti olùgbàlà wọn, wọ́n máa ń fi ọ̀wọ̀ tó ga fún orúkọ Ọlọ́run. Orúkọ Ọlọ́run tí àwa tí ò ní túmọ̀, tí ò lọ́wọ̀ mọ́ lẹ́nu tiwa lónìí, àwọn máa ń gbé gẹ́gẹ́gẹ́ ni. Ǹjẹ́ ẹ mọ̀ wípé tí wọ́n bá ń ka Bíbélì wọn, tí wọ́n bá rí orúkọ Olúwa tá a fi capital letter, ọ̀rọ̀ ńláńlá, ọ̀rọ̀ gbàǹgbàǹgbà kọ́nù Bíbélì wa, táwọn Júù bá ń ka Bíbélì wọn, tí wọ́n bá débi ó kọ́ wọn èé pé, wọn kì í pé, wọn ó mí kanlẹ̀ wọn ó sì máa ka ọ̀rọ̀ yòókù lọ. Dípò tí wọ́n fi pé ó kọ Ọlọ́run, wọn ó fi ó kọ míì dá pé wọ́n lè pè é ní ọ̀run. Ìdí nìyí nígbà tí Mátíù ń kọ lẹ́tà sí wọn tó sì mọrú ìṣe àti ìgbàgbọ́ àwọn èèyàn tí wọ́n tó ń kọ̀wé sí, tó fi lo èdè ìjọba ọ̀run, ìjọba ọ̀run, ìjọba ọ̀run, ìjọba ọ̀run, àdàpè ìjọba Ọlọ́run òun náà ni. Síwájú sí nínú ẹ̀kọ́ wa, Jésù tún jẹ́ ká mọ̀ nínú ẹsẹ̀ 13 àti 15 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí wípé Jòhánù ni Èlíjà náà. Jòhánù ni Èlíjà náà, èyí tí a sọ pé ń bọ̀. Tẹ́ bá wo ẹsẹ̀ 14 àti 15 ìwé Mátíù orí 11 tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé mímọ́ ní nítorí gbogbo àwọn wòlíì àti òfin ló wí tẹ́lẹ̀ kí Jọ́ọ̀nù kó tó dé. Bí ẹ̀yin bá gbà á, èyí ni Èlíjà tí ń bọ̀ wá. Ẹni tí ó bá létí láti fi gbọ́ kó gbọ́. Èyí l'Èlíjà tí ń bọ̀ wá, ẹni ó bá létí láti fi gbọ́ kó gbọ́. Jòhánù l'Èlíjà tí ń bọ̀ wá. Jòhánù l'Èlíjà kì í ṣe nítorí pé ó wáyé lẹ́ẹ̀kejì, kì í ṣe pé ó dà, kì í ṣe pé Jòhánù dà wáyé lẹ́ẹ̀kejì. Jòhánù l'Èlíjà nítorí nǹkan 3 àbí 4. Nǹkan àkọ́kọ́, nítorí pé ó wá nínú ẹ̀mí àti agbára Èlíjà. Jòhánù l'Èlíjà náà tí ń bọ̀. Èé ṣe tó fi Jòhánù l'Èlíjà náà tí ń bọ̀? Torí pé ó wá nínú ẹ̀mí àti agbára Èlíjà. Tẹ́ bá wòwe Lúùkù orí 1 ẹsẹ̀ 17, Lúùkù orí 1 ẹsẹ̀ 17, ìwé mímọ́ sọ ńbẹ̀ ó ní ẹ̀mí àti agbára Èlíjà ni òun ó fi ṣáájú rẹ̀ lọ láti pa ọkàn àwọn bàbá dà sí ti àwọn ọmọ àti àwọn aláìgbọràn sí ọgbọ́n àwọn olóòótọ́, kí ó lè pèsè ènìyàn tí a múra sílẹ̀ de Olúwa. Ẹ̀mí àti agbára Èlíjà lòun ó fi ṣáájú rẹ̀ lọ. Eléyìí jẹ́ àsọtẹ́lẹ̀ tá à ń sọ fáwọn òbí Jòhánù kí wọ́n tiẹ̀ tó bí. Ọ̀nà àkọ́kọ́ tí Jòhánù fi jẹ́ Èlíjà tí ń bọ̀ wá nù, torí wípé ó wá ní ẹ̀mí
àti agbára Èlíjà. Ọ̀nà kejì tó fi jẹ́ pé ó ní Èlíjà tí ń bọ̀ ó ní wípé ìmúra Jọ́ọ̀nù onírìbọmi bí ìmúra Èlíjà gẹ́lẹ́ ló ṣe rí. Gbogbo ìgbà tí Jọ́ọ̀nù ń gbà láyé bí Èlíjà ṣe máa ń múra lòun náà ṣe máa ń múra. Ẹnìkan béèrè pé bóun mo ṣe mọ̀. Tẹ́ bá wo ẹsẹ̀ ìkẹta ìwé tá a ti orí kẹta ìwé orí kẹta ẹsẹ̀ ìkẹrin ìwé Mátíù tá a ti ń kẹ́kọ̀ọ́. Mátíù orí kẹta ẹsẹ̀ ìkẹrin ìwé mímọ́ ní aṣọ Jọ́ọ̀nù sì jẹ́ ti irun bákàṣíẹ, ó sì dé àmùrè awọ sí ẹ̀gbẹ́ rẹ̀, oúnjẹ rẹ̀ ní eṣú àtòyìn ìgàn. Tẹ́ ẹ bá sì padà sẹ́yìn lọ sínú ìwé àwọn ọba kejì orí kìíní ẹsẹ̀ ìkeje sí kẹjọ asọ̀múra àti Èlíjà náà fún wa ń bẹ̀. Àwọn ọba kejì orí kìíní ẹsẹ̀ ìkeje sí kẹjọ ìwé mímọ́ ní òun sì wí fún wọn pé irú ọkùnrin wo lẹni tó gòkè láti pàdé yín tí ó sì sọ̀rọ̀ wọ̀nyí fún yín. Wọ́n sì dá lóhùn wípé ọkùnrin onírun lára ni, ó sì di àmùrè awọ mọ́ ẹ̀gbẹ́ rẹ̀. Òun sì wípé Èlíjà ará Tíṣbì ni. Bí Èlíjà ṣe máa ń múra òun bẹ́ẹ̀ náà ni Jọ́ọ̀nù ń múra. Èyí ni ọ̀nà kejì tó fi hàn wípé òun lè Èlíjà náà, kì í ṣe pé ó dà wáyé. Ọ̀nà kẹta tó fi hàn òun ni wípé iṣẹ́ ìránṣẹ́ ìdájọ́ òun la rán Èlíjà sí àwọn ènìyàn Ísírẹ́lì nítorí pé wọ́n ti pẹ̀yìn dà kúrò lọ́dọ̀ Ọlọ́run. Iṣẹ́ ìránṣẹ́ ìdájọ́ òun náà la sì rán Jọ́ọ̀nù onírìbọmi sí àwọn ènìyàn Ísírẹ́lì torí pé wọ́n ti pẹ̀yìn dà kúrò lọ́dọ̀ Ọlọ́run. Àwa ní kó lọ kéde ìrònúpìwàdà kó ṣiṣẹ́ ìránṣẹ́ ìdájọ́ fún wọn kí wọ́n yí padà kí olùgbàlà aráyé tó dé. Ìdí sì nìyí nínú ìwé Mátíù orí kẹta ẹsẹ̀ ìkẹwàá, Mátíù orí kẹta ẹsẹ̀ ìkẹwàá, tí Jòhánù ńgbà tí ń jíṣẹ́ rẹ̀ tó dé ìkóríta kan tó fi ní àti nísinsìnyí pẹ̀lú àti fi àáké lé gbòǹgbò igi náà, nítorí náà gbogbo igi kígi tí ó bá ti ṣe sóréré á ké lulẹ̀ á sì wọ́jù sínú iná. Iṣẹ́ ìránṣẹ́ ìdájọ́ ni, iṣẹ́ ìránṣẹ́ ìdájọ́ ni bíi ti Èlíjà. Lọ́nà kẹrin, Jòhánù onírìbọmi ó mú àsọtẹ́lẹ̀ tá a sọ nípa iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ látẹnu wòlíì Málákì ó múṣẹ. Èyí tó fi hàn pé òun ní Èlíjà náà tí ẹ ń bọ̀ wá ṣáájú olùgbàlà aráyé. Tẹ́ bá wọnú ìwé Àìsáyà orí 40 ẹsẹ̀ ìkẹta, Àìsáyà orí 40 ẹsẹ̀ ìkẹta, òǹkọ̀wé Àìsáyà ó sọ pé ohùn ẹni tí ń kígbe ní ijù ẹ tún ọ̀nà Olúwa ṣe òpópó títọ́ ní aginjù fún Olúwa wa. Òǹkọ̀wé Mátíù sì sọ tẹ́lẹ̀ nípa, ó sì sọ àkọsílẹ̀ fún wa nípa Jọ́ọ̀nù ńgbà tó dáyé bí iṣẹ́ rẹ̀ ṣe rí àti bó ti ṣe. Ó ní ìjọ́ wọn ni Jọ́ọ̀nù bámitíìsì ń wàásù, ó ń wàásù ní ijù Jùdíà, ó ń wí pé ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Nítorí èyí ni ẹni tí wòlíì Àìsáyà sọ ọ̀rọ̀ rẹ̀ wípé ohùn ẹni tí ń kígbe ní ijù ẹ tún ọ̀nà Olúwa ṣe, ẹ ṣe ọ̀nà rẹ̀ ní títọ́. Torí náà nínú ìfọwọ́ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀, Jòhánù onírìbọmi ó ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ní ìmúṣẹ àsọtẹ́lẹ̀ tá a ti sọ nípa rẹ̀ látẹnu wòlíì Àìsáyà pẹ̀lú. Torí náà òun ni Èlíjà náà ti ń bọ̀ borí gbogbo rẹ̀. Tá a bá wá kíyèsí a rí i pé iṣẹ́ ìránṣẹ́ ti wòlíì iṣẹ́ ìránṣẹ́ Jòhánù onírìbọmi yìí òun ni olúborí gbogbo iṣẹ́ ìránṣẹ́ òfin àti tàwọn wòlíì. Eléyìí ló mú Jésù Olúwa wa tó fi pè ní yes ó ní wòlíì náà ṣùgbọ́n wòlíì tó ju wòlíì lọ ni. Nínú ẹsẹ̀ ìkẹtàlá, ìkẹńlá àti kẹẹ̀dógún tó parí abala kejì ẹ̀kọ́ wa yìí, Jésù Olúwa ní nítorí gbogbo àwọn wòlíì àti òfin ni ó wí tẹ́lẹ̀ kí Jọ́ọ̀nù kí ó tó dé. Bí ẹ̀yin ó bá gbà á, èyí lè Èlíjà tí ń bọ̀ wá. Ẹni tí ó bá létí láti fi gbọ́
ó gbọ́. Èyí ni Èlíjà tí ń bọ̀ wá. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn, tó wá sún wa síwájú sábala tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, èyí tí a pè ní ìnílò fún ìrònúpìwàdà tòótọ́. Ìnílò fún ìrònúpìwàdà tòótọ́. Àkọsílẹ̀ yìí sì, ẹ̀kọ́ ilé yìí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 20 sí 24 ìwé Mátíù orí 11 tá a ti ń kẹ́kọ̀ọ́ mu. Mátíù orí 11 ẹsẹ̀ 20 sí 24. Nínú Mátíù orí 11 ẹsẹ̀ 20 sí 24, Jésù Olúwa wa tẹ̀síwájú ńbẹ̀. Ó ní nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí bá àwọn ìlú wọn nì wí, níbi tí ó gbé sí ọ̀pọ̀lọpọ̀ sí agbára rẹ̀, nítorí tí wọn kò ronúpìwàdà. Ègbé ni fún ìwọ Kórásínì, ègbé ni fún ìwọ Bẹ́tsáídà, ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tá a ṣe nínú rẹ̀ ní Tírè àti Sídónì, wọn ìbá ti ronúpìwàdà láéláé nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún Tírè pẹ̀lú Sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún ẹ̀yin lọ. Ẹsẹ̀ 23, àti ìwọ Kápánámù, a ó wá gbé ọ sókè ọ̀run, a ó rí ọ sílẹ̀ sípò òkú ni. Nítorí ìbá ṣe pé a ti ṣiṣẹ́ agbára tá a ṣe nínú rẹ̀ ní Sódómù, òun ìbá wà títí dòní. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún ilẹ̀ Sódómù ní ọjọ́ ìdájọ́ jù fún ìwọ lọ. Ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí, Jésù Olúwa wa ó dojú kọ àwọn ìlú, àwọn ìletò tó jẹ́ wípé ó ti ṣiṣẹ́ ìránṣẹ́ tọkàntọkàn, tó ti ṣiṣẹ́ àmì, tó ti ṣiṣẹ́ ìyanu, ṣùgbọ́n táwọn èèyàn yìí tí wọn ò ronúpìwàdà, tí wọn ò gbàgbọ́. Àwọn ìlú náà ni Kórásínì àti Bẹ́tsáídà. Torí pé wọ́n kọ̀ láti ronúpìwàdà, Jésù wá kéde ìdájọ́ lórí wọn. Ó kéde ìdájọ́ lórí wọn nínú ẹsẹ̀ 21. Ó ní ègbé ni fún ìwọ Kórásínì, ègbé ni fún ìwọ Bẹ́tsáídà, ìbá ṣe pé iṣẹ́ agbára tá a ṣe nínú rẹ̀ Tírè àti Sídónì, a ṣe nínú Tírè àti Sídónì ni, wọ́n bá ronúpìwàdà láíláí nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú. Ẹnìkan wá béèrè pé so Jésù náà mọ̀ ṣépè àbí ègbé lọ́sàsọ́ ń bì? Jésù ò ṣépè o. Ègbé ni fún Kórásínì, ègbé ni fún Bẹ́tsáídà. Kì í ṣe bá a ṣe káùn gan lórí o, ìyọnu èdè ni. Ègbé nínú àyọkà wa yìí kì í ṣègún. Jésù ò fàwọn ìlú yẹn gégùn. Ṣé ẹ rí ọ̀rọ̀ èdè Gíríkì tá a fi kọ Májẹ̀mú Titun, ọ̀rọ̀ tá a túmọ̀ sí ègbé hun, ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ dájọ́ ni pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ dájọ́ ni pẹ̀lú ẹ̀dùn ọkàn láti ọ̀dọ̀ ẹni tí ń sọ. Torí náà tí ọ̀rọ̀ ègbé ni fún ntọ́rọ̀ yẹn túmọ̀ sí, ó ní ìbànújẹ́ tó dunni dé ọkàn. Ó dàbí ìgbà tí Jésù ń wí pé ó mà burú o. Ní tí ó ṣẹlẹ̀ sí yín yìí torí àìgbàgbọ́ yín, torí àìronúpìwàdà yín, ó burú jọjọ, ó dùn mí fún yín, inú mi bàjẹ́ nítorí yín. Nǹkan tá a lè fi tí Jésù ń sọ ní ìwínú, kìí ṣe pé ń fi wọ́n gégùn, kìí ṣe pé ń fi wọ́n ré, kìí ṣe pé ń fi wọ́n ré ṣépè. Ó ń pè wọ́n níjà ni sí ìrònúpìwàdà, torí pé ìdájọ́ Ọlọ́run ti ń bọ̀ nítorí àìronúpìwàdà wọn ó lágbára. Ó wá fi wọ́n wé nínú ẹsẹ̀ 22, ó fi wọ́n wé ìlú Tírè àti Sídónì nínú ẹsẹ̀ 22. Ó ní ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún Tírè pẹ̀lú Sídónì ní ọjọ́ ìdájọ́ jù fún yín lọ. Ìlú wo ìlú Tírè? Ìlú wo ni ìlú Sídónì? Ìlú Tírè àti Sídónì wọn kì í ṣe ìlú àwọn ọmọlẹ́yìn Ísírẹ́lì, wọn kì í ṣe ìlú àwọn Júù. Ìlú àwọn kèfèrí ni. Àwọn wo ni kèfèrí? Àwọn kèfèrí ni gbogbo ẹ̀yà ayé yòókù tí ń bẹ láyé,
yàtọ̀ tí kìí ṣe ẹ̀yà Júù tí kìí ṣe ẹ̀yà Ísírẹ́lì ńlá ń pè papọ̀ ní àwọn kèfèrí. Wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé abọ̀ọ̀ṣà abọ̀gibọ̀pẹ̀ ni wọ́n. Ṣùgbọ́n bí wọ́n ṣe jẹ́ abọ̀ọ̀ṣà tí wọ́n bọ̀gibọ̀pẹ̀ tó yìí, nígbàkúùgbà tí wọ́n bá ṣalábàápàdé pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àkọsílẹ̀ nínú ìwé mímọ́ fi hàn wá pé àwọn èèyàn Tírè àti Sídónì tí wọ́n bá ṣalábàápàdé pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa yí padà. A sì lè mú àpẹẹrẹ méjì gbáǹkọ́gbì jáde nínú ìwé mímọ́ nípa eléyìí, nípa àwọn èèyàn Tírè àti Sídónì yìí. Àpẹẹrẹ àkọ́kọ́ òun ni opó Sáréfátì, èyí tó jẹ́ wípé nígbà tí Èlíjà sọ tẹ́lẹ̀ pé kójú ọmọ rọ̀ mọ́, tí gbogbo ibi tí Èlíjà ti ń jẹun tó mi gbẹ, tí Ọlọ́run ní ó yá lọ sọ́dọ̀ opó kan ní Sáréfátì. Opó Sáréfátì gba ọ̀rọ̀ Èlíjà gbọ́. Tètè ká sọ ṣàkọsẹ̀ tèmi náà. Obìnrin ní wọn bọ́ jẹ́ tó kù tí bá ti lè jẹ́ tán báyìí mi àtọmọ mi ká kú ni. Ṣùgbọ́n Èlíjà ní ò ní kú ikú kíkú kan. Tètè ká sọ tèmi náà, torí pé Olúwa Ọlọ́run mi sọ fún mi wípé kólòbó òróró rẹ ò ní gbẹ, ìkòkò ìyẹ̀fun rẹ ò sì ní ṣòfò. Obìnrin yẹn gba Èlíjà gbọ́, ó sì ṣe bẹ́ẹ̀. Kólòbó òróró rẹ ò gbẹ, ìkòkò ìyẹ̀fun rẹ ò sì ṣòfò, títí ìyàn fi tán ní ilẹ̀ náà. Kì í sóhun nìkan, nínú májẹ̀mú láì tuntun pẹ̀lú, a rí obìnrin kan tá à ń pè ní obìnrin Sírófóníṣíà nínú ìwé Máàkù orí 7 ẹsẹ̀ 24-30. Opó Sáréfátì yẹn nínú ìwé àwọn ọba kìíní lòun wà. Opó Sáréfátì inú àwọn ọba kìíní lòun wà, orí 17 ẹsẹ̀ 9-24. Ṣùgbọ́n obìnrin ará Sírófóníṣíà tí mò ń sọ, ìwé Máàkù orí 7 lòun, ẹsẹ̀ 24-30 lòun wà. Obìnrin ẹ̀yún náà kèfèrí ni, aláìgbàgbọ́ abọ̀ọ̀ṣà ni. Ṣùgbọ́n ọmọ rẹ̀ kan ẹ̀mí èṣù ń dà láàmú, ó gbàgbọ́ nínú Jésù, ó tọ̀ Jésù wá. Nítorí ìgbàgbọ́ rẹ̀, ọmọ rẹ̀ sì gba ìtúsílẹ̀. Gbogbo àwọn obìnrin méjèèjì yìí ní agbègbè Tírè àti Sídónì ni a ti wá. Ìdí nìyí tí Jésù fi ń tọ́ka sí wọn pé kápẹ́ àwọn ará Tírè àti Sídónì, kápẹ́ wọn bá ní oore ọ̀fẹ́ àti ríṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tá a ṣe ní Kórásínì, tá a ṣe ní Bẹ́tsáídà ni, gbogbo wọn bá ronúpìwàdà, wọn bá yí padà. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn yìí, ọkàn yín yigbì. Kì í ṣe kìkì èyí nìkan, ìdí nìyí tí Jésù fi banújẹ́ lórí àwọn èèyàn Kórásínì. Ìdí nìyí tí Jésù fi banújẹ́ lórí àwọn èèyàn Bẹ́tsáídà, nítorí ìdájọ́ gbígbóná Ọlọ́run tí ń bọ̀ wá sórí wọn, nítorí àìrònúpìwàdà àti àìgbàgbọ́ wọn. Bí Jésù ṣe wá banújẹ́ lórí Kórásínì àti Bẹ́tsáídà, bẹ́ẹ̀ náà ló banújẹ́ lórí ìlú panṣágà, èyí ò ní Sódómù àti Gòmórà. Bẹ́ẹ̀ ló banújẹ́ lórí ìlú Kapanaumu. Ó banújẹ́ lórí ìlú Kapanaumu, ó sì fi wọ́n wé ìlú panṣágà Sódómù àti Gòmórà. Pé ká wípé gbogbo iṣẹ́ ìyanu tí a ṣe ní Kapanaumu ńlá bá ṣe ní Sódómù náà àti Gòmórà, àwọn èèyàn yẹn bá yí padà sọ́lọ́run. Ẹ bá wo ẹsẹ̀ 23-24 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ìwé mímọ́ ní àti ìwọ Kapanaumu, a ó wá gbé ọ sókè ọ̀run, a ó rí ọ sílẹ̀ ní sípò òkú. Èéṣe? Nítorí pé ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tá a ṣe nínú rẹ ní Sódómù, ohun ìbá wà títí dòní. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún ilẹ̀ Sódómù ní ọjọ́ ìdájọ́ jù fún ìwọ lọ. Tẹ́ ẹ bá gbàgbé, ilẹ̀ Sódómù iná ló jórun àti Sódómù àti Gòmórà nítorí ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n Jésù ní ká pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tá a ṣe ní Kápánáùmù, tá a bá ṣe ní Sódómù ní Gòmórà, àwọn èèyàn ìbá yí padà, àbátẹ̀ ti fi náà run wọ́n. Tẹ́ ẹ bá sì lọ sínú ìwé Mátíù tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, tẹ́ ẹ bá wo orí 8 àti orí 9,
nínú oríṣi iṣẹ́ ìyanu mẹ́wàá tí Jésù ṣe nínú orí méjèèjì yẹn, orí 7 àti orí 9, nínú oríṣi iṣẹ́ ìyanu 10 tí Jésù ṣe nínú orí méjèèjì yẹn, 5 nínú rẹ̀ ní Kápánámù láti ṣe. 5 nínú rẹ̀ Kápánámù láti ṣiṣẹ́. Ṣùgbọ́n bí wọ́n ti rí sí àmì àti iṣẹ́ ìyanu tó, wọn ò yí padà, wọn ò gbàgbọ́, wọn ò ronúpìwàdà. Torí náà bí àwọn ará Kórásínì àti Bẹ́sáídà, Jésù Olúwa wá káàánú ìdájọ́ Ọlọ́run tí ń bọ̀ wá sórí wọn. Ọ̀rọ̀ káàánú ni, ègbé ni fún ọ̀rọ̀ káàánú ni. Jésù káàánú fún wọn fún ìdájọ́ Ọlọ́run tí ń bọ̀ wá sórí wọn nítorí àìgbàgbọ́ wọn, nítorí àìronúpìwàdà wọn. Títí dòní olónìí tí mo sì ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, àìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì ni. Tẹ́ bá ka ìwé mímọ́ yín, ta ní ẹ̀ṣẹ̀ kan wà tí ò ní dáríjì? Ta ní ẹ̀ṣẹ̀ kan wà sí ẹ̀mí mímọ́ tí ò ní dáríjì? Ẹ̀ṣẹ̀ àìgbàgbọ́ ni. Ìdí ni pé ohun gbogbo tó yẹ k'Ọlọ́run ṣe fún ìràpadà gbogbo ènìyàn sọ́dọ̀ ara rẹ̀ lọ́lọ́run ti ṣe. Ìwé mímọ́ tiẹ̀ jẹ́ kó yé wa pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Síbẹ̀ ẹnikẹ́ni tí ò bá gbàgbọ́ kò ní ní ìyè, torí pé àìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì ni títí dòní olónìí. Ìgbàgbọ́ nínú ìfi ara ẹni rúbọ Jésù Kristi fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, òun ni kọ́kọ́rọ́ tí ń ṣílẹ̀kùn ìyè àìnípẹ̀kun. Òun ni kọ́kọ́rọ́ tí ń fa èèyàn padà sọ́dọ̀ Ọlọ́run. Òun ni kọ́kọ́rọ́ tí ń fúnni ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà. Ìdí nìyí tó fi jẹ́ pé Jésù Kristi nìkan ṣoṣo, òun ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè dọ́dọ̀ Baba bí ò ṣe nípasẹ̀ rẹ̀. Ìwé Jọ́ọ̀nù orí 11 ẹsẹ̀ 6 ló fi yẹn múlẹ̀. Jọ́ọ̀nù orí 11 ẹsẹ̀ 6 ló fìdí èyí múlẹ̀. Kò wá tán síbẹ̀ òun nìkan. Iṣẹ́ àwọn àpọ́stélì orí 4 ẹsẹ̀ 12. Iṣẹ́ àwọn àpọ́stélì orí 4 ẹsẹ̀ 12, òun náà tún wí pé kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Nítorí kò sí orúkọ míì, kò sí orúkọ míì tá a fi fúnni inú ènìyàn lábẹ́ ọ̀run nínú èyí tá a lè fi gbà wá là, àforúkọ Jésù nìkan ló lè fúnni ìgbàlà. Kò sórúkọ mìíràn. Torí náà bí ẹnikẹ́ni bá ń gbọ́ ohùn mi nínú afẹ́fẹ́ yìí tí ò bá tí ì gba Jésù lólúwa àtolùgbàlà rẹ̀, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́, gbà á lónìí, torí pé kò sí ọ̀nà mìíràn sí ìyè, kò sórúkọ mìíràn sí ìgbàlà ju Jésù Kristi nìkan lọ. Gbà á ní Olúwa àtolùgbàlà rẹ lónìí. Ibi tí ẹ̀kọ́ wa tòní tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n sáré fa àwọn kókó bíi mélòó kan jáde fún ìgbé ayé ọmọlẹ́yìn Kristi ojoojúmọ́. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́nú ẹ̀kọ́ yìí, ó ní pé má ṣe jẹ́ ẹni tí kò nípinnu ọkàn. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ó ti gba Jésù lólúwa àtolùgbàlà rẹ̀, ó sì jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ lótìtọ́ àti lódodo, má jẹ́ tí ò nípinnu ọkàn. Má jẹ́ ìyàngbò táfẹ́fẹ́ ń fẹ́ kiri. Bí Jọ́ọ̀nù onírìbọmi, jẹ́ ọkùnrin, jẹ́ obìnrin, jẹ́ ọmọdé, jẹ́ àgbà tó ní ìpinnu ọkàn, tó ní ìgboyà. Má dàbí ìyàngbò táfẹ́fẹ́ ń fẹ́ kí. Má dàbí ìyàngbò táwọn èèyàn ń fi oríṣiríṣi ẹ̀kọ́ òdì tì kí nínú ìjọ Ọlọ́run káàkiri ayé lónìí. Má jẹ́ ní orí ọba lọ, ní ìpinnu ọkàn. Jòhánù onírìbọmi ní ìpinnu ọkàn, kì í ṣe ìyàngbò táfẹ́fẹ́ ń gbá kí. Kókó kejì tí mo fẹ́ tẹnumọ́nú ẹ̀kọ́ yìí, òun ni pé jáwọ́ nínú pàápàá jùlọ àwa òjíṣẹ́ Ọlọ́run, àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ẹ jẹ́ á jáwọ́ nú wàásù, ẹ jẹ́ á jáwọ́ nú ẹ̀kọ́ tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ntáyé fẹ́ gbọ́ là ń sọ fún wọn. Jáwọ́ nínú wàásù ohun tó wu etí gbọ́. Bí Jòhánù onírìbọmi wàásù òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tó wọ̀ àtìgbà tí ó wọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábùlà. Kéde ìwàásù tí ó pe àwọn èèyàn sí ìrònúpìwàdà, tí ó pe ayé wọn sí àtúnṣe, fún àtúnṣe ayé èèyàn àti àwùjọ wa pẹ̀lú.
Jọ́ọ̀nù ó jẹ́ oníwàásù tí kìí so ń wàásù àtijẹ àti mu, ìwàásù ìrònúpìwàdà. Lọ́nà kẹta, mọ rírì ipò rẹ, olùgbọ́ mi, mọ rírì ipò rẹ ní ìjọba Ọlọ́run. Jésù nínú ẹ̀kọ́ yìí ó fi yé wa wípé ẹni ó kéré jùlọ nínú ìjọba ọ̀run ó ju gbogbo àwọn wòlíì májẹ̀mú láéláé lọ, ó ju Jọ́ọ̀nù onírìbọmi gan lọ. Jọ́ọ̀nù onírìbọmi tó ń gangan ju àwọn wòlíì ìṣáájú lọ, ó ju Jọ́ọ̀nù onírìbọmi lọ. Tó bá wá rí bẹ́ẹ̀, ìwọ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, má ṣe fi ipò rẹ wọ́lẹ̀ nípa wípé ṣíṣe àfarawé àwọn wòlíì ìṣáájú. Tí ẹnìkan bá wà tí a gbọ́dọ̀ máa ṣàfarawé rẹ̀, òun náà ni Jésù Kristi. Ìdí nìyí tí ìwé mímọ́ ní máa wo Jésù, olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Lọ́nà kẹrin, dúró ṣinṣin nínú ìgbàgbọ́ rẹ, ohun yòówù tó lè dé. Bó tilẹ̀ jẹ́ wípé ìwà ipá Hẹ́rọ́dù Antipa ó mú ká ju Jọ́ọ̀nù sẹ́wọ̀n, ó mú ká gé orí rẹ̀, síbẹ̀ Jọ́ọ̀nù dúró ṣinṣin nínú ìgbàgbọ́ rẹ̀, kò yí padà. Ogunlọ́gọ̀ ènìyàn ló jẹ́ wípé a ti pa, ogunlọ́gọ̀ ènìyàn ló wà nínú wàhálà àti ìdààmú kan tàbómi nítorí ìgbàgbọ́ wọn. Ṣùgbọ́n ìwé mímọ́ ní ẹnikẹ́ni tó bá dúró títí dé òpin, òun là ó gbàlà. Dì í mú ṣinṣin, di Jésù rẹ mú, ohun yòówù tó lè dé. Ìyẹn ni ó sì fún ọ ní ìgbàlà ayérayé. Ní ọ̀nà karùn-ún, ṣe àwárí ète ìwásáyé rẹ kó o sì múṣẹ. Ṣe àwárí ète ìwásáyé rẹ kó o sì múṣẹ. Kò sí ẹnì kankan nínú wa nú ayé yìí tó ṣèèṣì wọnú ayé wa ni, rárá o. Ìwé mímọ́ jẹ́ ó yé wa wípé tẹ̀rùtẹ̀rù, tìyanu la dá gbogbo wa. Bó tó tún sọ, tẹ̀rùtẹ̀rù, tìyanu la dá gbogbo wa. Ọlọ́run ní ète fún ayé gbogbo wa. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa wá ni láti ṣe àwárí ète ìwásáyé wa ká sì mú ṣẹ. Jọ́ọ̀nù onírìbọmi, ìwé mímọ́ wí ó mọ ète ìwásáyé rẹ̀, ó ní èyí ni ohùn ẹni tí ń kígbe ní ijù. Ìyẹn wá mú béèrè ńlá wá fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àtèmi náà. Ìbéèrè náà sì ni pé ta lẹ̀yin sà? Jọ́ọ̀nù mọ́ra rẹ̀ ohùn ẹni tí ń kígbe ní ijù, ta lẹ̀yin sà? Jọ́ọ̀nù mọ́ra rẹ̀ ohùn ẹni tí ń kígbe ní ijù, ta lẹ̀yin mọ̀mọ́? Bọ̀dá ìgbọ́n, ta lẹ̀yin? Ṣe àwárí ara rẹ̀ kí o sì mú ète ìwásáyé rẹ̀ sí, kó mú ṣẹ. Ràn àwọn ẹlòmíín lọ́wọ́ pẹ̀lú láti ṣe àwárí ète ìwásáyé wọn kí wọ́n sì mú ṣẹ. Lọ́nà kẹfà, gbogbo àǹfààní tó o bá ní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo àǹfààní tó o bá ní láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lò ó dáadáa. Àṣìṣe táwọn ará Kórásínì ṣe nù, àṣìṣe tí àwọn ará Bẹ́sáídà ṣe nù, àṣìṣe tí àwọn ará Kápánámù ṣe nù. Wọ́n gbọ́rọ̀ wàásù Jésù, wọ́n borí gbogbo iṣẹ́ ìyanu tí Jésù ṣe, ṣùgbọ́n wọn ò kà sí, wọn ò ronúpìwàdà, wọn ò yí padà, wọn ò gbàgbọ́, wọn ò lo àǹfààní tí wọ́n ní, wọn ò lò dáadáa. Ìdí nù tí Jésù fi ń káàánú wọn, nítorí ìdájọ́ Ọlọ́run tí ń bọ̀ wá sórí wọn. Ìwọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ìwọ òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, gbogbo àǹfààní ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ yìí, má kàn máa gbọ́ lásán, fi sínú ìṣe, jẹ́ kó fara hàn nínú ìgbé ayé rẹ ojoojúmọ́. Ní ìparí lọ́sẹ̀ yìí, mú ìgbàgbọ́ rẹ sọjí nínú Jésù. Mú ìgbàgbọ́ rẹ sọjí nínú Jésù. Lónìí tó bá wà lábẹ́ omi tó tí dáná ìgbàgbọ́ rẹ nínú Jésù, tó tí jẹ́wọ́ Jésù lólúwa tólùgbàlà rẹ, tó tí gba Jésù tọkàntọkàn rẹ, mo rọ̀ ọ́ gbà á. Bí mo ti sọ lẹ́ẹ̀kan, òun nìkan ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí ó ṣe nípasẹ̀ rẹ̀. Orúkọ rẹ̀ nìkan ní fúnni nígbàlà, kò sókọ míì tí ń fúnni nígbàlà, kò sókọ míì tá a fi fúnni lábẹ́ ọ̀run nípa èyí tá a fi lè gbà wá là bí ó sókọ Jésù nìkan. Tó bá wá rí bẹ́ẹ̀, mo pè ọ́ lásà ní àkókò yìí bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi, gba Jésù lólúwa àtolùgbàlà rẹ. Má ṣe fi gbàlà rẹ dọ́là, torí ọ̀la lè pẹ́ jù, o lè bọ́ ọ̀rọ̀ làkọ́ ọmọ rì.
gbà á lónìí. O lè má lórí ọ̀fẹ́ mi mọ́. Iṣẹ́ tọ́lọ́run rán sí wa lọ́sẹ̀ yìí nù. Níbi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nù. Ẹ ṣé púpọ̀ fi gbígbọ́ tẹ́ ń gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ ó sì máa di alábùkún fún lórúkọ Jésù. Tí Ọlọ́run bá wá ti bùkún yín nípa ẹ̀kọ́ yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Nínú ẹ̀rọ ayélujára yín, ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn. Nínú ìjọ yín, ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn ládùúgbò yín. Bí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +234 81 11 32 99 55. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí yín lọ́sọ̀ọ̀sẹ̀ sí orí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +234 81 11 32 99 55. Tí ẹ bá fẹ́ ká máa fi ẹ̀kọ́ yìí ránṣẹ́ fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí yín lórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ìjọ wa gbogbo ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 9 oṣù kejìlá, ọjọ́ 9 oṣù kejì, ọjọ́ 9 oṣù kejì tí a ó máa kẹ́kọ̀ọ́ yìí. Mo rọ̀ wá, ẹ jẹ́ ká tètè dé sábẹ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ká sì jọ kọ́ ẹ̀kọ́ yìí papọ̀. Àdúrà mi ni pé ńgbà bá ń kẹ́kọ̀ọ́ yìí, Olúwa ó tún sí wa ń yè jù báyìí lọ láti lè rí ìdí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀. Yóò sì ràn wá lọ́wọ́ ká lè fi sínú ṣe, ká má bàa ṣègbé. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. Ó dàbọ̀.